bẹ́ẹ̀ táwọn tó lọ́rọ̀ wọ́n ń gún èmi náà ní kẹsẹ́ pé sẹ́rù ìtàn báyìí dáa sódodo nìtàn yìí kí ni mo sọ débẹ̀ mùsùlùmí ayé ẹlẹ́sìn christianity ẹ̀yẹ traditionalist ẹ jẹ́ ká wò ẹ jẹ́ àwò bá nàbì ṣètò ayé ẹ̀ wò. sallallahu alayhi wa sallam. ká wá wo àwọn tá à ń bẹ lónìí tá a jẹ́ ọmọlẹ́yìn ànábì bó làwa sì tó tiwa. bákan la nàbì ṣe attain peace bákan la nàbì ṣe achieve peace o. nígbà tí ànábì dé ìlú Medina. sallallahu alayhi wa sallam. ọba ìran oríṣi méje níbẹ̀ Haus àti Khazraj la máa ń wí nítorí páwọn ìran Lárúbáwá títí wọ́n jọ tànábì náà fi ń dárúkọ wọn jù ìran méje ló bá ń bẹ àwọn muhajirun tí wọ́n tẹ̀lé wá wọ́n jẹ́ ìran mẹ́jọ àwọn ìran méjèèje tó bá ń bẹ àwọn àkọ́kọ́ tó bá ń bẹ àwọn làwọn ẹlẹ́sìn jù ànábì pè wọ́n ìran mẹ́jọ lànábì pè jókòó tí wọ́n jọ sáyìn ìwé àlàáfíà pé àjọ fẹ́ gbèlú Medina yìí ẹni tó bá nírọ̀ ni ẹni kò lọ kan tí wọ́n ń pè ní wàfíkọ́tù nábì lédè òyìnbó tí ń pè ní Charter of Medina wàfíkọ́tù nábì ìwé àdéhùn tànábì sáyìn pẹ̀lú gbogbo ẹni tí ń gbèlú Medina ìran mẹ́jọ ni wọ́n ń jọ náà lọ nínú àwọn ìran mẹ́jẹ̀ẹ̀jọ àwọn ìran Júù àwọn àtẹ̀lé ànábì Musa àwọn àtẹ̀lé Mósè ìran kan bẹ̀ nínú wọn wọ́n ń pè ní wọ́n ní ìran Kùráìsà ìran kìí ṣe Kùráìsì o Kùráìsà ní tiwọn Kùráìsà ó ní ìran yẹn ojú ni wọ́n àwọn ìran kan bẹ̀ níjọ́ náà lọ wọ́n pè wọ́n ní ìran Nàdírù ìran kan bẹ̀ nínú wọn níjọ́ náà lọ ìran Kànáká àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n jẹ́ ìran Júù àwọn Lárúbáwá méjì tí wọ́n ń bẹ láàrin wọn nílùú Medina níjọ́ náà lọ́hùn tí wọ́n jọ sáìn pẹ̀lú ànábì àwọn ní ìran Aus àti Khazraj àwọn ìran ẹlẹ́sìn Christianity tí wọ́n ń bẹ nílùú Medina níjọ́ náà lọ́hùn ìran ẹyọ kan ni àwọn ìran oní traditionalist oníṣẹ̀ṣe tí wọ́n ń bẹ nílùú Medina níjọ́ náà lọ́hùn ìran ẹyọ kan ni àwọn àjọ muhajirun tí wọ́n ya wọ̀lú pẹ̀lú ànábì ìran kan ni wọ́n kà wọ́n kún wọ́n wá sáìn ló fi jẹ́ pé èèyàn 24 ńlọ́tọwọ́bọ̀wé kọ́pì ìwé yẹn ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ìwé tí gbogbo wọn tí wọ́n tẹ̀ka tí wọ́n tẹ̀wọ́ sí báyìí ọwọ́ ọjọ́ sí pé lórí àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú ànábì gbogbo wọn gbà pé a fi tẹ̀sìn ṣe a gbà pé ìrẹ ànábì ìrẹ ló lórí wa a fi ẹ̀sọ́ lórí ìwọ ni kọ́ ọmọ darí wa àkọ́kọ́ òfin tí ń bẹ nínú tí gbogbo wọn sáìn òun ni pé àti mùsùlùmí tọba ló ka èdè lárúbáwá rẹ̀ a máa pẹ́ ń bẹ̀ àti mùsùlùmí àti àwọn tí wọn kì í ṣe mùsùlùmí gbogbo wa pátápátá àjọ máa gbé lálàáfíà òfin àkọ́kọ́ nìyẹn àwọn tí wọ́n ń gbèlú Medina àti mùsùlùmí àti Júù gbogbo wọn máa gbé táwọn respect ara wa táwọn fúnra wa lápọ́nlé ẹnìkan ò ní fìyà jẹ ẹnìkan láìtọ́ àdéhùn tí wọ́n jọ ṣe níwájú ànábì nù àdéhùn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní yóò máa wà hurriyadi níyàwó máa wà freedom of religion ó kálukú ọmọ ṣẹ̀sìn tiẹ̀ níwájú ànábì gangan tá a látẹ̀lé ó kálukú ọmọ ṣẹ̀sìn tiẹ̀ láì ní jẹ́pẹ́ nìkan fẹ̀sì kan díẹ̀ nìkejì lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú òfin tí wọ́n ṣe gbogbo ẹ̀mí àwọn ènìyàn tí wọ́n ń gbé ní ìlú àti gbogbo nǹkan ọrọ̀ ajé àwọn tí wọ́n ń gbé ní ìlú gbogbo àwa tá a jọ ń bẹ ní ìlú yìí àti mùsùlùmí àti Júù àti Christian àjọ pawọ́pọ̀ mọ́ protect gbogbo ntọ́lọ̀ ń ṣe fún wa lóore ni. Number 4 nínú nǹkan tí wọ́n ṣàdéhùn lé lórí gbogbo ìjà tá a bá ń jà mùsùlùmí sí mùsùlùmí mùsùlùmí sí ẹlẹ́sìn Christian mùsùlùmí sí ẹlẹ́sìn Júù mùsùlùmí sí àwọn tó kéré jù láàrin wa àwọn oní traditionalist ìgbà náà tí wọ́n kéré jù níbẹ̀ gbogbo ìjà tá a bá ń jà tá a bá ti rí parí láàrin ara wa ànábì ni ó máa parí ẹ̀ fún wa àmọ́ bá ànábì ó bá máa parí ìjà ìwé ẹ̀sìn òǹkálukú ni ó fi máa dájọ́ lé lórí ẹni ó bá jẹ̀bi ìwé ẹ̀sìn wọn ká lé wọn lórí tó bá jẹ́ kírísítẹ́nì ká tiẹ̀ fún tó bá jẹ́ ẹlẹ́sìn Júù ká tiẹ̀ fún àwọn pọ́ìntì yẹn jẹ́ mẹ́jọ àwọn àdéhùn tí wọ́n ṣe ń jọ́ náà ó fẹ́ tó 21 bẹ̀tẹ̀ tó ṣe kókó ń bẹ̀ mẹ́jọ ni lára àdéhùn yẹn ni pé níjọ́ tí ẹnìkan bá gbé ogun dìde láti ta tó fẹ́ bá ìlú Medina jà tó bá jẹ́ ẹlẹ́sìn Júù làwọn tí wọ́n fẹ́ bá ìlú Medina jà gbogbo wa tá a jọ ń bẹ ìlú Medina
àti Júù nínú wa àti Christian nínú wa àti mùsùlùmí nínú wa gbogbo wa lájọ protect ìlú yìí àjọ lọ bá ará àtàyẹn jà ni kódà tó bá jẹ́ mùsùlùmí tó ń ti bó ṣe jẹ́ pé kò sí mùsùlùmí níbòmíì láyé nígbà náà ìlú Medina nìkan ló wà tó bá jẹ́ mùsùlùmí ló bá dìde láti bòmíì tó fẹ́ wá bá àwa mùsùlùmí ìlú yìí jà gbogbo ẹ̀yin ẹlẹ́sìn yòókù náà àjọ corporate ni o bí ìlú yìí bá lálàáfíà ńlájọ lálàáfíà bí ìlú yìí ò bá lálàáfíà àti rí ìgbàlù yóò le díẹ̀ ẹ wo nǹkan tí wọ́n ṣe ìfàsílẹ̀ sànà. takula fatubutala inalibala muwakalo belimateke inalibala muwakalo belimateke. àwọn Yorùbá wọn ní ọ̀rọ̀ ní yọ obì ní àpò ọ̀rọ̀ kan náà ló ń yọ ọfà nínú àpò ìṣòro tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ ẹnu ló dá sílẹ̀. lẹ́tọ̀kúlà fàtúbùtàlà ìnàlìbálà muwakalo bilimanteke ìnàlìbálà muwakalo bilimanteke. ẹni tá a bá kádàrá ìsìlámù mọ́ kò lè ṣe tí a fi kú. ẹni tá a kádàrá Christianity mọ́ kò lè ṣe tí a fi kú. ẹni tí ò sínú àkọsílẹ̀ rẹ̀ pé traditionalist ni kò lè ṣe tí ó fi kú. ọba tó dá wa ó dá wa pẹ̀lú dáadáa ìgbàgbọ́ àwa mùsùlùmí ni pé gbogbo ẹni ó wáyé nílànà Islam ìgbà tá a dáyé làwọn òbí ń change òǹkálukú tàbí condition change òǹkálukú èyí torí kó change òǹkálukú walau sha Allahu laja'alakum ummatan wahida tó bá jẹ́ pé mi Ọlọ́run ọba bá fẹ́ ni ẹ̀sìn ò ní pé méjì láyé o Ọlọ́run kápá akẹ́sìn ọmọ pé méjì ó kápá akẹ́sìn ọmọ pé mẹ́ta ó kápá akẹ́sìn ọmọ jẹ́ 4,800 tí ń bẹ láyé lónìí lọ́dọ̀ èmi mùsùlùmí inna dina inda Allahi al-Islam ẹ̀sìn kan péré níbẹ̀ nínú Kùránì tèmi gbogbo yòókù àwòṣe ni lọ́dọ̀ ẹlẹ́sìn Christianity ẹ̀sìn tiẹ̀ ní ń bẹ gbogbo àwa yòókù à ń kọ́pì ni lọ́dọ̀ traditionalist ẹ̀sìn tiẹ̀ nìkan ní ń bẹ gbogbo àwa yòókù à ń kọ́pì ni tó bá wá rí bẹ́ẹ̀ kò pọ́sibù kí mùsùlùmí ó pe Ọlọ́run rẹ̀ tó bá jẹ́ pé Ọlọ́run ò fẹ́ kẹ́sìn mi ò wà kí mùsùlùmí ó pe Ọlọ́run rẹ̀ pé Ọlọ́run wá pa gbogbo ẹlẹ́sìn mi tí ń bẹ láyé àwa nìkan la fẹ́ gbáyé ayé ò lè wà interesting ayé ò ní pẹ́ sùnyàn kò pọ́sibù kí kírísítẹ́nì ó pe Ọlọ́run tiẹ̀ náà pé Ọlọ́run àti mùsùlùmí àti traditionalist ìfẹ́ rí wọn mọ́ láyé kò pọ́sibù Ọlọ́run ò ní dáhùn rú ẹ̀ láéláé torí òun ló dá gbogbo wa kò pọ́sibù kí traditionalist kó pe Ọ̀rúnmìlà rẹ̀ pé ọ̀yá gbogbo ẹni òkú wa kó wọn kó lórílẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ Ọlọ́run kan ló dá wa ayé ẹyọ kan là ń gbé ènìyàn ní gbogbo wa orúkọ ènìyàn kó wa pọ̀ ìjẹ́ ènìyàn kó wa pọ̀ ìjẹ́ ẹ̀dá Ọlọ́run kó wa pọ̀ mímí atẹ́gùn kó wa pọ̀ gbígbé lórílẹ̀ ayé kó wa pọ̀ nítọ́lọ́run fi dá wa kọ́mpónẹ̀ntì kan náà ni. ìsìlámù ló wájọ káwọn àṣetánì máa ṣe tú wa ká káwa náà máa hùwà tí yóò dáa ká lè gbádùn wa. Al-Qur'ani ni wa laqad karramna bani Adam wa hamalnahum fil barri wal bahri wa razaqnahum min tayyibati wa fadalnahum ala kasirin mimma halakna tafdila. Al-Qur'ani ni wa laqad karramna bani Adam. Gbogbo ẹ̀dá ènìyàn tọ́lọ́ ń dá ló deserve respect. Wala qad karramna bani Adam. Gbogbo ẹ̀dá ènìyàn tọ́lọ́ ń dá ló deserve àpọ́nlé o. Ọlọ́run ò sọ wípé wala qad karramna mùsùlùmí. Ọlọ́run ò sọ pé mùsùlùmí nìkan ni mo pọ́nlé o. Gbogbo tí ń jẹ́ ẹ̀dá tẹ̀mí Ọlọ́run dá tí mo pè lé níyàn àwọn ni mo ní wọ́n lọ control ayé. Gbogbo ènìyàn ló deserve àpọ́nlé. Gbogbo èyí tẹ̀ ń dalẹ̀ Yorùbá rù yìí nínú ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ìtẹ̀ ń bú àwọn ẹlẹ́sìn mùsùlùmí kan pé wọ́n ṣe ẹ̀yin méjèèjì yòókù náà ti kó sínú ẹ̀ kí ni wọ́n ṣe ń sìn tẹ́yìn lóru náà kì í ṣe báyìí. Fílíbàárì wálíbà wọ́rọ̀ sákìnà òmìnà tó yíbà àti
وفضلناهم على كثير مما خلقنا تفضيلا. Ọlọ́run lèmi ni mo pín ènìyàn lé tó bá wá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ní yọ obì lápò ọ̀rọ̀ ẹnu ló gbé adébítàdé ọ̀rọ̀ burúkú tá à ń sọ síra wa ọ̀rọ̀ burúkú tá à ń sọ sẹ́sìn ara wa kò sí ní tó burú kájọ gbáyé kò sí ní tó burú kí mùsùlùmí ó ṣe tiẹ̀ kẹlẹ́sìn kìrìsìtẹ́nìtì ó ṣe tiẹ̀ níwọ̀n ìgbà tá a bá ti respect ara wa bó ṣe wà nù wàsíkọ́tù Medina bó ṣe wà nù wàsíkọ́tù Medina bó ṣe wà nù àdéhùn jọ́hún bàbá respect ara wa tèmi ò yẹ̀yẹ́ tiẹ̀ tí wọn náà yẹ̀yẹ́ tèmi àmọ́ nísìn obókù kà nínú bòjì ìwọ lọ́wọ́ sínú òrùn ìkájí méjì mùsùlùmí nìkan kí n bú ẹ̀sìn ẹlẹ́sìn mọ́ gbogbo ẹlẹ́sìn ló wà ń bẹ báyìí nílẹ̀ Yorùbá gbogbo everybody ló kúnlẹ̀ ń sìn gbogbo ẹ̀yin tẹ́ ń bú ẹ̀sìn ara yín ẹ máa rújọ́ níwájú Ọlọ́run àtẹni tó fẹ́ gbẹ̀san àtẹni tó pilẹ̀ àtàwọn tí wọn ò ṣe làákàì ẹ lọ tọ́jà wọn ń bú ẹ̀sìn ẹ tó wá múra ẹ tó ń bú àwọn ẹlẹ́sìn ẹgbẹ́ yín kan náà bó lẹ́sìn fẹ́ win ẹ̀ ń jagun nínú ilé ẹ̀ ń jagun níta ibo ni wọ́n ti ṣerú ẹ̀ tí wọ́n fi ń win ni ọ̀rọ̀ ẹnu ló dáa jù kódà ilé tí Imam Shafi'i sọ tí ò bá sí ọ̀rọ̀ ẹnu ń bẹ kò lè wọ̀ wà ń kẹ́sọ́rọ́ tí òun yóò bó kàfé lè bàrà yá wà sára ka. ayẹkùnà làbìtọ́ wà sára ka ayẹkùnà làbìtọ́. Imam Shafi'i radiyallahu ta'ala anhu wà ń kẹ́sọ́rọ́ tí òun yóò bó kàfé lè bàrà yá tó bá jẹ́ ní ibi tíṣẹ́ bí rẹ̀ pọ̀ láyé wà sára ka. ayẹkùnà làbìtọ́. gbogbo táwọn èèyàn fi ń bú ẹ táráyé fi ń ṣépè fún ẹ wà sára ka ọ̀rọ̀ yóò change káyé ó tiẹ̀ pé ọ léèyàn rẹ díẹ̀ ó ní tàṣàtàr bí sàkárì fàkúlù àkúlù ẹ̀bẹ̀ kàmákìlá sàkáwù. ó ní tó o bá náwó ńlẹ́ máa náwó tàṣàtàr. lọ náwó tó o bá náwó kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ sìn ẹ̀ bẹ́ẹ̀ sẹ́ ń wo akéwògbà góòdọ̀mọ̀ akéwògbẹ̀rú mo nífẹ̀ẹ́ ìsìláàmù mi púpọ̀ jù ó lè bú ìsìláàmù kínú mi ó dùn gbogbo nítorí ó lìdí sí bó ṣe jẹ́ pé wọn ò lè bú ẹ̀sìn tiẹ̀ náà kínú tiẹ̀ náà ó dùn. àfààní tó o bá fẹ́ fi kọ́fà àbúrò ayé tàṣátàr bí sàkáì lọ́ọ́ máa náwó tó o bá tún náwó fàkúnú àìbì gbogbo àìdá tẹ̀dá bá ṣe yóò kọ́ sí i. kàmákìlá sàkáwù. yugati kàmákìlá sàkáwù. tó o bá lè náwó gbogbo aburú tó o bá ṣe tó o bá ń ṣàánú ènìyàn àwọn èèyàn pé wọ́n gbé gbàgbé ìsìn ló kálukó tó máa sọ nǹkan míì nípa èyí ìsìn ló dẹni rè bí Imam Shafi'i ṣe wí tó yẹn tí ò bá sí ọ̀rọ̀ rere tó bá kí ọrẹ tó ń ta lẹ́yìn ìgbà tó jẹ́ èèyàn bú wàláhì ò lè jẹ lọ. ó náwó yẹn dé level kan tára yọ kàn máa gbà tí wọ́n máa dànù pé ta ló fẹ́ gba owó kà ta ló fẹ́ gbowó lórí burúkú ó ṣe kà tó báyìí tán olóhùn fún wọn lówó wá fọ̀rọ̀ rere tẹ̀lé ó fi ọ̀rọ̀ dùnnú tẹ̀lé idvabilẹ̀tì ìyá azan ọ̀rọ̀ tó dáa ní tẹ́ ẹ fi tẹ̀lé aburú tẹ́ ẹ bá ṣe. tó bá jẹ́ pé wọ́n ṣe ń dàrú tó nílẹ̀ Yorùbá láàrin àwọn ẹlẹ́sìn abájọ lọ́rọ̀ rí lẹ́nu ni wàhálà yóò ní tó báyìí ìpè níran yìí èébú níran yìí ẹ̀sìn tó yẹ kó kọ́ wa ní àforíjìn ẹ̀sìn tó yẹ kó kọ́ wa ní ìtẹríba ẹ̀sìn ọ̀wá kọ́ wa ní ìtẹríba mọ́ ó yà mí lẹ́nu nígbà tí mo ń wo ìjà Mike Tyson tó jà lọ mo wá rí i pé bí Mike Tyson ṣe tóbi tó nínú ọlá ẹ̀ wá sí ọ̀la ó sẹ́ńtà lórí ọ̀rọ̀ Mike Tyson àmìlẹ̀ tí mo fẹ́ sọ yìí kọ́ bó ṣe tóbi tó nínú ọlá ẹ̀ ọ wá lọ bá ẹgbẹ́ ọmọ ẹ̀ kàn sẹ́ wọ́n wá ja ẹ̀sẹ̀ tán wọ́n wá lọ́gbẹ́ ọmọ ẹ̀ ló win ẹgbẹ́ ọmọ yẹn wá bọ́ síwájú ẹ̀ ọ wá gbọ́wọ́ mọ́ yàrá ẹ̀ ó wá tẹríba fọ́gà ẹ̀ ẹgbẹ́ ọmọ ẹ̀ tẹ́ ẹ̀ gbọ́ pé kírísítẹ́nì ni ẹ̀ gbọ́ pé mùsùlùmí ni o ẹ̀ gbọ́ pé ẹlẹ́sìn kankan ni o àwọn tí ó yẹ kí wọ́n throw respect kán throw rẹ̀ dànù nínú ayé wọ́n dágbà mọ́ wọ́n respect àgbà ẹ̀yin tẹ́ ẹ wá lẹ́ ẹgbẹ́sìn dání ẹbẹ́ yìí lẹ́ kú lójú kan náà tẹ́ ń yẹ̀yẹ́ gbogbo àwọn àgbàlagbà yìí
bẹ́ẹ̀ lómi ọba wí gbogbo àgbàlagbà tẹ́lẹ̀ ń gbìjà gbogbo wọn gan ni wọ́n ti padà ní tí ó bí